AKITAN tí ó gbẹ̀gbin ó dájú kò lè kún. Àmójúkúrò pẹ̀lú sùúrù lọkùnrin fi ń ṣọkọ obìnrin. AKITAN tí ó gbẹ̀gbin ó dájú kò lè kún. Àmójúkúrò pẹ̀lú sùúrù lọkùnrin fi ń ṣọkọ obìnrin. Má gbomi lójú ayẹ àkóbá ní fọkùnrin. Tọkùnrin bá ní obìnrin ìdíwọ́ ní fọkùnrin. Ariwo ẹnu obìnrin ìyẹn la kó ní síta gbangba. Ọmọ ò lè sí láláìláyà lákọlábòdẹ̀ ládálé ayé. Ìwà obìnrin pé téèyàn bá ní gbogbo nǹkan tó bá ń rí pẹ̀lú obìnrin ló fẹ́ máa kọ̀ á sọ̀yàn lẹ́nu. téèyàn bá ní gbogbo nǹkan tóun bá rí lọ́dọ̀ obìnrin ló fẹ́ máa kọ̀ àyàndẹ́lẹ́tẹ̀ẹ́. bẹ́ẹ̀ ni so òun ló gbé orin yẹn wá tó ní inspiration tí mo fi ṣe orin. tẹ́ fi ṣe orin yẹn. Ó dájú kò lè kún. Àmójúkúrò pẹ̀lú sùúrù lọkùnrin fi ń ṣọkọ obìnrin. AKITAN tí ó gbẹ̀gbin ó dájú kò lè kún. Àmójúkúrò pẹ̀lú sùúrù lọkùnrin fi ń ṣọkọ obìnrin. Má gbomi lójú aya ẹ àkóbá ní fọkùnrin. Ọkùnrin bá lóbìnrin ìdíwọ́ ní fọkùnrin. Ariwo ẹnu obìnrin ìyẹn la kó ní síta. Ọmọ ò lè sí láláìláyà lákọlábòdẹ̀ ládálé ayé. iṣẹ́ rí pé orin yẹn ní mẹ́sẹ̀gì nígbà tí mo gbọ́ orin yẹn mo ní ṣé èèyàn kan lè jókòó kó ronú kó kọrú orin yìí ẹni tó wá kọrin yìí kí ló dé tí kò star kí ló dé táyé ò mọ̀ débi tó yẹ káyé mọ̀ dé ó túmọ̀ sí pé ibi tí táyé ti yan rí ó ṣeé ṣe kí Kẹ́hìndé kó má yọrí ń bẹ̀ ẹ̀yin yẹn wá tẹ̀ ń wúwà káàkiri gbogbo àgbáláyé IBS lélẹ́yìí ọmọ ológo IBS ọmọ Áfíríkà olórin Islamic hip hop tá a mọ̀ sí hip hop Islamic singer ẹ bá ràn án lọ́wọ́ kò sí iye tó kéré láti lè fi gbéyàn síta tó o bá ṣoore fẹ́yàn kan lẹ́nìí má nírò kó bóyá ẹni yóò bá mọ̀re tẹ́ni yóò bá mọ̀re lọ dúró dègbà tí Ọlọ́run máa san fún ẹ torí pé Ọlọ́run ló ń ṣe fẹ́yàn kì í ṣẹ̀dá. tí ẹ bá wá ní opportunity tí àwọn kan bá jẹ́ pé àwọn fẹ́ gbowó lẹ̀ pé àwọn fẹ́ jẹ́ ká ẹ fi ṣọ àwọn olórin Islamic yẹn ta lè ẹ fojú sùn pé ẹ fẹ́ bá kọrin nù àwọn Islamic singer. Wọ́n pọ̀ o àwọn ọ̀gá wa. talent ẹ kọ́kọ́ wò pé tẹ́ bá tẹ̀ ná bóyá owó kọ́kọ́ dé lọ́wọ́ ẹnìkan ló pa IBS mo fẹ́ fún ẹ lówó mo kọ̀ fún ẹ 1 million lọ feature Islamic singer tó bá nífẹ̀ẹ́ sí ta ní ẹni àkọ́kọ́ tẹ́ máa kọ́. Saoti Arewa. Ọ̀gá tán. ó máa jẹ́ pé Saoti ni mẹ́ńtọ́ yín nìyẹn. mo gbádùn wọn gan máa ń tẹ̀lé wọn gan. ìyẹn Saoti Arewa bẹ́ẹ̀ni. Ọlọ́run ò ní jẹ́ kí ó bàjẹ́ tí Saoti fún àwọn náà bá ṣe pé ẹni tó kọrin pé wàá feature ní orin mi ṣe máa lọ àbí ẹ lọ. alele kí ni mo dúró ṣe. ọ̀gá wa Saoti Arewa ẹni tí ó nífẹ̀ẹ́ yín ẹ ò mọ̀ wọ́n àwọn mọ̀ yín ọ máa ń gbọ́ orin yín lọ́tún lọ́sì àti láàárọ̀ àti lálẹ́ wọ́n ní tọ́wọ́n bá ní orí ọ̀fẹ́ láti lè bá yín kọrin papọ̀ bó tẹ̀ jẹ́ pé ẹ kọ fún wọn ní 8 bars péré wọ́n nínú àwọn á dùn ayọ̀ wọn á kún ẹ lè bá wa ṣe torí pé agbára yín ka agbára yín ṣó Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ fún yín òkè tí ẹ wà ẹ ò ní jábọ̀. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì òkodoro ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá Television lórí TikTok Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí Instagram Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa Òkodoro ọ̀rọ̀ ní mídíà ẹ má gbàgbé láti tan notification button ní sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde ẹ bá comment ẹ bá like ẹ sì bá pín fọ́nrán wa yìí ojú tẹ fún wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa ẹ rí i pé mo ní àlejò nínú kúlú mi lónìí ọ̀gá wa ni mo gbé wálé ní olórin mùsùlùmí ni hip hop Islamic singer àwọn kan ní kí ni wàá ní ìtumọ̀
hip hop islamic singer àwọn olórin tó máa ń kọ hip hop ṣáà tí mo mọ hip hop yẹn ó wá jẹ́ pé ọ̀nà ti ẹlẹ́sìn mùsùlùmí ni àwọn gbé orin tí wọ́n gbà kábọ́ sínú agbami ètò á dẹ̀ mọ̀ pé inú agbami ètò tábọ́ sí ọlọ́run ò ní jẹ́ kárì sí àárín agbami ẹ káàsán. ẹ káàsán o gbogbo ilé. ẹ jẹ́ kí àwọn tó wọ̀n wálé kí wọ́n mọ orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. orúkọ mi ni Ibrahim Sokunbi aka IBS aka ọmọ Áfíríkà. alias yín pọ̀ rẹpẹtẹ aka IBS aka ọmọ Áfíríkà aka ọmọ ọgbọ́n kò ní bàjẹ́. IBS ọmọ Áfíríkà ibo ni ẹ ti lọ léèwé ìlú wo lẹ ti lọ léèwé àti pé ìwé mélòó gangan ni ẹ kà. ìwé mẹ́wàá ni mo kà ní Abẹ́òkúta mi báyìí náà ní Reverend Kuti Memorial Grammar School yìí náà ní mo ti kà secondary school bẹ́ẹ̀ ni. níṣàbọ̀ wa mi báyìí. ó túmọ̀ sí pé ọmọ Ẹ̀gbá gangan ní. Ẹ̀gbá ni mí, Ẹ̀gbá ni bàbá mi, ọmọ Jẹ́mọ̀ ni bàbá mi. ibo ni ìyá yín. Ìbàdàn ni ìyá mi. Ìbàdàn ni ìyá yín. irú iṣẹ́ wo gangan lẹ̀ ń ṣe tó fi gbé yín dé orí ètò wa lónìí. orin náà ni mò ń kọ ló gbé mi débi. irú orin wo lẹ̀ ń kọ. hip hop islamic singer ni mí. olórin islamic tó yẹ pé àwọn takasúfe islamic òun gangan ni ọlọ́run á fún gbogbo wa ṣe. ó wá ti tó bí ọdún mi mélòó lẹ ti wà ní ẹnu iṣẹ́ yẹn báyìí. tí n bá ní gbàgbé láti 2019 ni mo ti ṣe lẹ́tí ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ á ti tó bí orin mélòó lẹ́tí nílẹ̀ báyìí. ó ti tó 4 tí mo ti nílẹ̀ mo ti ṣe tó jẹ́ bí single tá ti ṣe bẹ́ẹ̀ ti ṣe tí kì í ṣe pé ẹ pè yàn sí ẹ̀yin nìkan ni dá ṣe. lẹ́nu orin Islam tẹ́ ń kọrin tó wá jẹ́ ti hip hop ẹ̀ àwọn nǹkan wo lẹ ti bá pàdé ńbẹ̀ tó jẹ́ pé bí ìṣòro bí àdójúkọ fún yín níbẹ̀ àwọn wà ọlọ́run jẹ́ kárí wàhálà àwọn kan tẹ́ ti fi challenges yín lórí ẹ̀. ṣe rí orin bó ṣe wù mí tó orin ò ṣe kọ láì ní olùrànlọ́wọ́ à ń face àwọn challenges kankan bíi pé èèyàn máa fẹ́ ó ti yẹ kí n ti ṣáàbọ̀ fi ṣe wáyé àmọ́ agbára ni so ṣe mọ̀ kàtà náà wà yìí so àwọn challenge táwọn face náà ni láti rí olùrànlọ́wọ́ ó túmọ̀ sí pé tẹ́ ẹ bá rí ẹnìkan tó yẹ pé ọmọ ọgbọ́n ọmọ Áfíríkà mo fẹ́ gbowó fún ẹ kó ṣe ábọ̀mù kò ṣe pẹ̀ṣẹ̀ máa wó orin káàkiri. ìwé ti kún wọ́n wà nílé ìwé ti kún rẹpẹtẹ. ìwé ti kún tẹ́ ti kọ́lẹ̀ tí kì í ṣe pé àwọn orin nǹkankan orin tó máa mọ́gbọ́n dání IBS ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. lẹ́nu ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí kí ni àwọn nǹkan tẹ́ lè sọ pé nígbà tí mo kọrin yìí o tó ti mú yìí bá mi àtẹlẹ́ tó ti mú ẹ̀tẹ̀ bá mi nígbà bóyá mo lọ sí show àwọn èèyàn jẹ́ kí n perform tàbí mo débi kan kọ́ fojú yẹn pé léyìí kẹ́ nítorí o ti gbé mọ́tò wá àwọn báńsẹ̀ ò ti tẹ̀lé ẹ kí ni àwọn nǹkan tẹ̀ ti rí bẹ́ẹ̀ sà. ibì kan ló ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn rí ní adébẹ̀ ó yẹ ká ṣe show but àwọn artist tán gbé wá tó jẹ́ tó ti ní star kò wá lọ́jọ́ yẹn wọ́n ṣe cancel show yẹn ni ó jẹ́ nǹkan tó dùn mí. cancel yẹn wọn ṣe show yẹn mọ́ lọ́jọ́ yẹn. ṣé show nu ọ̀lù ni àbí show ta gbangba. ọ̀lù ni show nu ọ̀lù. tọ́wọ́ yẹn tẹ́ ti gba ticket. àwọn yẹn dẹ̀ wọlé díẹ̀ but ẹni tó jẹ́ star tán dìdí gbé wá mi kàn ní dárúkọ bẹ̀yẹn so kò wá. so wọ́n ṣe ní ká máa ó dùn mí so nǹkan tí mo lè sọ pé mo rí nìyẹn. bàbá mo ń gbọ́ orin kan tí ọ̀rẹ́ yín tó sẹ́ndì sí mi pé IBS ọmọ ológo ó ń kọrin gan ó ṣe kíní kan àwo òde kí máa ń gbà kán sọ fún wa pé ẹnìkan ń kọrin a gbọ́dọ̀ mójú wa tó tàbí ká fi etí wa gbọ́ orin yẹn àkìtàn ní táìtù ẹ̀ báwo lórin yẹn torí mo ti gbọ́ orin yẹn mo ní ó máa ní rísìn tí ẹni ìfi kọrin torí pé orin yẹn ní mẹ́sẹ̀gì tó pọ̀ ọ̀nù kí ló pé inspiration orin yẹn wá fún yín kí ló tẹ́ fi pé orin yẹn lákòótán kí ló dé pọ̀ ọ̀nà tẹ́ gbé orin yẹn gbà nìyẹn. n tó fún mi ní inspiration orin yẹn ni pé ìwà obìnrin pé téèyàn bá ní gbogbo nǹkan tó bá ń rí pẹ̀lú obìnrin ló fẹ́ máa kọ̀ á sọ̀yàn lẹ́nu. téèyàn bá ní gbogbo nǹkan tóun bá rí lọ́dọ̀ obìnrin ló fẹ́ máa kọ̀ àyàndẹ́lẹ́tẹ̀. bẹ́ẹ̀ ni so òun ló gbé orin yẹn wá tó ní inspiration tí mo fi ṣe orin. tẹ́ fi ṣe orin yẹn bàbá nínú àwo orin yẹn díẹ̀ kó tó di pé mo play kẹ́ ẹ̀ tó máa tẹ̀lé láti máa kọ́ òun lọ́wọ́ lẹ́yìnbó ń pè ní Miami
ẹ fún wa bóyá bí ẹsẹ̀ bíi mẹ́jọ nù ẹ̀ kó tó di pé a play orin yẹn fún yín kọ́ wọn tó wọ́n lò wà nílé kó lè mọ̀ pé ẹ̀yin gangan lẹ́kọ̀ọ́ yẹn. inú àmì tó akitan tí ó gbẹ̀gbin o ó dájú kò lè kún àmójúkúrò pẹ̀lú sùúrù lọkùnrin fi ń ṣọkọ obìnrin akitan tí ó gbẹ̀gbin ó dájú kò lè kún àmójúkúrò pẹ̀lú sùúrù lọkùnrin fi ń ṣọkọ obìnrin má gbomi lójú ayẹ àkóbá ní fọkùnrin tọkùnrin bá ní obìnrin ìdíwọ́ ní fọkùnrin ariwo ẹnu obìnrin ìyẹn la kó ní síta gbangba ọmọ ò lè sí láláìláyà lákọlábòdè ẹ̀ ládàlẹ́ ayé akitan tí ó gbẹ̀gbin ó dájú kò lè kún àmójúkúrò pẹ̀lú sùúrù lọkùnrin fi ń ṣọkọ obìnrin ibi tán lágbára sí o kò ju kan lóyún kan bímọ ibi tọrọ ẹnu wọn dà sí o kò ju kan ṣàdúrà lọ ibi tán pàfẹ́sì kò ju kan wọ kìsì nǹkan gbọ́njẹ ọmọ ò lè sí láláìláyà lákọlábòdè ẹ̀ ládàlẹ́ ayé akitan tí ó gbẹ̀gbin ó dájú kò lè kún àmójúkúrò pẹ̀lú sùúrù lọkùnrin fi ń ṣọkọ obìnrin. ẹ̀yin èèyàn wa nílé lóko káàkiri gbogbo àgbáńlá yẹn ṣé ẹ rí i pé orin yẹn ní mẹ́sẹ̀gì nígbà tí mo gbọ́ orin yẹn mo ní ṣé èèyàn kan lè jókòó kó ronú kó kọrú orin yìí ẹni tó wá kọrin yìí kí ló dé tí kò star kí ló dé táyé ò mọ̀ débi tó yẹ káyé mọ̀ dé ó túmọ̀ sí pé ibi tí táyé ti yan rí ó ṣeé ṣe kí Kẹ́hìndé kó má yọrí ńbẹ ẹ̀yin èèyàn wa tẹ̀ ń wò wá káàkiri gbogbo àgbáláyé IBS lélẹ́yìí ọmọ ológo IBS ọmọ Áfíríkà olórin Islamic hip hop tá a mọ̀ sí hip hop Islamic singer ẹ bá ràn án lọ́wọ́ kò sí iye tó kéré láti lè fi gbéyàn síta tó o bá ṣoore fẹ́yìn kan lẹ́ni máa nírò kó bóyá ní yorùbá mọ́re tẹ́ni yorùbá mọ́re lọ dúró dègbà tí ọlọ́run máa sọ fún ẹ torí pé ọlọ́run ló ń ṣe fẹ́yàn kì í ṣẹ̀dá torí ẹ̀ láti wá ń rọwọ́ ẹ̀bẹ̀ sí pé ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká ran ara wa lọ́wọ́ o kò dìgbà tẹ́nìkan bá ṣubú tó bá ń pariwo lórí rédíò tàbí ń pariwo lórí tẹlifíṣàn tàbí lórí social media pé tó ń kéwù ebi ń pa àwọn ẹ ràn òun lọ́wọ́ ìyẹn kọ́ o nǹkan tó lè má jẹ́ kí èèyàn máa pariwo lórí social media ni pé kéèyàn ràn yàn lọ́wọ́ kẹ́ni yẹn já sí gbangba kóun náà lè mú ẹlòmíì láti lẹ̀ kó lè gbé sókè ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká sáré gbóòrin yẹn láti inú kùlù wa bèbà ká fẹsẹ̀ rajó ká wá rí i pé IBS ọmọ ológo IBS ọmọ Áfíríkà ó ń kọ yéye kọ́lọ́ ń jẹ́ kógo IBS ọmọ Áfíríkà ọmọ ológo kọ́lọ́ ń jẹ́ kí ògo ẹ̀ kó yọ kó má kó sọ́nà bíi ti èéfín báwọn ti síwájú bọ́ ṣe ṣe bí wọ́n ṣe ṣàṣeyọrí nídìí iṣẹ́ orin kọ́lọ́ ń jẹ́ kẹ́yìn náà ṣe àṣeyọrí mẹ́ tá bá ti play orin yẹn lísìn kẹ́ ẹ̀ máa dọ́gbọ́n máa mú sí wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀díẹ̀ oye ẹ wà níjẹ́ kóhun yẹn kó gbé sókè kọ́wọ́n èèyàn lè mọ̀ pé IBS ọmọ ológo òun ló kọrin yẹn bísímìlà. Ó dájú kò lè kún àmójúkúrò pẹ̀lú sùúrù lọkùnrin fi ń ṣọkọ obìnrin akitan tí ó gbẹ̀gbẹ́ ó dájú kò lè kún àmójúkúrò pẹ̀lú sùúrù lọkùnrin fi ń ṣọkọ obìnrin mágbómi lójú àyà ẹ àkóbá ní fọkùnrin ọkùnrin bá lóbìnrin ìdíwọ́ ní fọkùnrin ariwo ẹnu obìnrin ìyẹn la kó ní síta ọmọ òlé sí láláìláyà lákọlábòdè ládàlẹ́ ayé akitan tí ó gbẹ̀gbin ó dájú kò lè kún àmójúkúrò pẹ̀lú sùúrù lọkùnrin fi ń ṣọkọ obìnrin ibi tó lágbára sí o òbí kan lóyún kan bímọ ibi tó ẹnu wọn dá sí o òbí kan ṣàdúrà lọ ibi tó bá fẹ́ sí orúkọ wọn kì í ṣe nǹkan gbọ́njẹ ọmọ òlé sí láláìláyà lákọlábòdè ládàlẹ́ ayé akitan tí ó gbẹ̀gbin ó dájú kò lè kún àmójúkúrò pẹ̀lú sùúrù lọkùnrin fi ń ṣọkọ obìnrin akitan tí ó gbẹ̀gbin ó dájú kò lè kún àmójúkúrò pẹ̀lú sùúrù lọkùnrin fi ń ṣọkọ obìnrin ó tọ́ lórí ó ń bọ́ bọ́dọ̀lá orí lágbára máa ṣẹ́kù bọ́dọ̀lá àmíó. àsọpọ̀ ẹ̀dígbà kólẹ̀ lórí kọ́ndíṣọ̀n tọ́lọ́ ẹ̀yin obìnrin lọ́wọ́ mi ẹ̀ o. òun
kọ́ bó dọ̀la. bẹ́ẹ̀ ni dandan. kò sí lónìí ó máa ṣẹ́kù bó dọ̀la. ẹ̀yàpá àsọpẹ́ nígbà kólẹ̀ lórí kọ́ndíṣọ̀n tọ́lọ́ fún wa. àtìgbà tí ó pẹ̀pin ó dájú kò lè kún. àbájú kúrò pẹ̀lú sùúrù lọkùnrin fi ṣọkọ obìnrin. àkìtàn tí ó pẹ̀pin ó dájú kò lè kún. àbájú kúrò pẹ̀lú sùúrù lọkùnrin fi ṣọkọ obìnrin. ẹyẹ wa lílé lóko káàkiri gbogbo àgbáláyé ẹ̀yin náà ti lókodoro bẹ̀ pé IBS ọmọ ológo ọmọ áfíríkà àwọn ni wọ́n kọ orin àkìtàn tí ó gbẹ̀gbìn lágbọ́ ọlọ́run ọba àkìtàn wa tó máa gbẹ̀gbìn ọlọ́run á jẹ́ ká dúró jẹ ọ̀rọ̀ wa. bàbá IBS ọmọ ológo tí ẹ bá wá ní opportunity tí àwọn kan bá ṣe pé àwọn fẹ́ gbowó lẹ̀ pé àwọn fẹ́ jẹ́ ká ẹ fíṣọ àwọn olórin islamic yẹn ta lè ẹ fojú sùn pé ẹ fẹ́ bá kọrin nù àwọn islamic singer. wọ́n pọ̀ o àwọn ọ̀gá wa. talent tẹ́ ẹ kọ́kọ́ wò pé tẹ́ bá tẹ̀ náà bóyá owó kọ́kọ́ dé lọ́wọ́ ẹnìkan ló pa IBS mo fẹ́ fún ẹ lówó mo kọ̀ fún ẹ 1 million lọ feature islamic singer tó bá nífẹ̀ẹ́ sí ta ní ẹni àkọ́kọ́ tẹ́ máa kọ́. Saoti Arewa. ọ̀gá tán. ó máa jẹ́ pé Saoti ni mẹ́ńtọ́ yín nìyẹn o. mo gbádùn wọn gan, máa ń tẹ̀lé wọn gan. ìyẹn Saoti Arewa. bẹ́ẹ̀ni. ọlọ́run ò ní jẹ́ kí ó bàjẹ́ tí Saoti fún àwọn náà bá ṣe pé ẹni tó kọrin pé wàá fíṣọ̀ ní orin mi ṣe máa lọ àbí ẹ lọ. alele akíni mo dúró ṣe. ọ̀gá wa Saoti Arewa ẹni tí ó nífẹ̀ẹ́ yín ẹ ò mọ̀ wọ́n àwọn mọ̀ yín ọ máa ń gbọ́ orin yín lọ́tún lọ́sì àti láàárọ̀ àti lálẹ́ wọ́n ní tọ́wọ́n bá ní orí ọ̀fẹ́ láti lè bá yín kọrin papọ̀ bó tẹ̀ jẹ́ pé ẹ kọ fún wọn ní 8 bars péré wọ́n nínú àwọn á dùn ayọ̀ wọn á kún ẹ lè bá wa ṣe torí pé agbára yín ka agbára yín ṣó ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ fún yín òkè tí ẹ wà ẹ ò ní jábọ̀ o ọ̀gá wa Saoti Arewa ẹni ọlọ́run bá bù kó bù wá ẹ bá ran IBS ọmọ ológo ọmọ áfíríkà ẹ bá ràn lọ́wọ́ ẹni tó kọrin àkìtàn tí ó gbẹ̀gbin ó dájú kò lè kún ọlọ́run jẹ́ kí tiwa kó bàjẹ́ IBS ọmọ ológo kí ni nǹkan tí ẹ ní fún àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ máa kọrin islamic báyìí kí ni ọ̀rọ̀ àmọ̀ràn tẹ́ lè fún wọn torí pé àwọn orin ti pọ̀ ọ̀pọ̀ ẹlòmíì kan máa kọrin tí ò ní lọ́pọlọ tí ò ní mọ́gbọ́n wá kí ni àmọ̀ràn tẹ́ lè fún àwọn ọ̀dọ́ bíi tọ̀dọ̀ yín tó ń kọrin. àmọ̀ràn tí mo lè fún àwọn upcoming ni pé tá a bá fẹ́ kọrin ká máa kọrin tó máa ní meaning tó máa ní message. ká ní ròrí dáadáa lórí ẹ̀. bẹ́ẹ̀ni tó máa ní message fáwọn èèyàn so kájẹ ọ̀rọ̀ máa gbé díẹ̀díẹ̀ mo ní ṣakọ ìwọ̀nba gbéraga mọ níwọ̀n rọra kẹ́gbin inú ẹ̀gbin ọ̀la ń gbé ṣakọ ìwọ̀nba gbéraga mọ níwọ̀n rọra kẹ́gbin inú ẹ̀gbin ọ̀la ń gbé tí wọ́n bá ń ṣakọ láṣejù wọn ò ní fi re lọ yẹn wọn àròpó ti tó tán ẹni tó bá ń gbéraga wọ́n á fi sáyé kò lè rẹ́ni bá ṣe ìparun ti dé gbogbo ẹ̀gbin kọ́ lè yan lè kọ́ kò lè tètè débi tó ń lọ ṣakọ ìwọ̀nba gbéraga mọ́ níwọ̀n rọra kẹ́gbin inú ẹ̀gbin lọ la ń gbé. kò ní í bàjẹ́ fún yín IBS ọmọ ológo ẹni bá rí yín tẹ̀ra kọ̀ jókòó tẹ̀ quiet kò ní mọ̀ pé ìkan ń gbénu yín àkú lè sọ bóyá ìṣẹ̀lẹ̀ yìí náà kú mi orin kọ́ ló ń ṣàánú wa kọ́ ló má jẹ́ kí a bá aráyé fọwọ́ tì. ẹ̀yin èèyàn wa nílé lóko káàkiri gbogbo àgbáláyé ẹ̀yin islamic àwa mùsùlùmí ní orílẹ̀-èdè nàìjíríà àti ní òkè òkun IBS lélẹ́yìí ọmọ ológo ọmọ áfíríkà olórin hip hop islamic tó ṣe ń bọ̀ ẹ bá a fọwọ́ tì wọ́n nídìí ẹ jẹ́ kó jáde ohun tẹ́ ẹ bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ni ó máa dá lọ́la lágbọ́ ọlọ́run ọba eré tá a bá ṣe ọlọ́run á bá a kọ́lẹ̀ àsìkò àwẹ̀ tá a wà yìí ọlọ́run á gbé àwẹ̀ wa lọ síwájú tẹ̀ gbogbo àdúrà tá a bá gbà ọlọ́run á jẹ́ kó gbà gbogbo ohun tá a bá ní kó tú ọlọ́run á bá wa tú gbogbo ohun tá a bá ní kó lọ ọlọ́run á jẹ́ kó lọ kò ní bàjẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa IBS ẹ bá a dárúkọ yín lẹ́ẹ̀kan sí fún àwọn èèyàn wa kẹ́ẹ̀tì kẹ́ẹ̀ wá forin dágbére fún wọn bó tún dìgbà kan náà. orúkọ mi ni Ibrahim Sokunbi aka ọmọ Áfíríkà so ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin èèyàn wa. ẹ forin kí àwọn èèyàn wa kẹ́ wá forin dágbére fún tòní. jíjí tí mo jí lónìí mo bẹ́lẹ̀ dá mi sọ̀rọ̀ kó gbọ́ aláàánú kan bí ẹgbẹ̀rún èèyàn ọlọ́run tètè rán sí mi jíjí tí mo jí lónìí mo bẹ́lẹ̀ dá mi sọ̀rọ̀ ó gbọ́
aláàánú kan bí ẹgbẹ̀rún èèyàn ọlọ́run tètè rán sí mi kọ́lé fún mi ọlọ́run mú mi kúrò láyálégbé àmín ọlọ́run kọ́lé fún mi. wàá ra ká fún mi kì í sáré wọ̀ dáńfó ọlọ́run ṣàánú mi. ká jẹ́ ń darí má jẹ́ ń tó ń wá o ọbọ̀ ọlọ́run mo lé mi ò fẹ́ jíjí tí mo jí lónìí o mo bẹ́lẹ̀ dà mí sọ̀rọ̀ kó gbọ́ aláàánú kan bí ẹgbẹ̀rún èèyàn ọlọ́run tètè rán sí mi. ẹ yé yẹ wa ẹ ṣeun bí ẹ ṣe ń wò wá láti òwúrọ̀ ẹ bá a pín fọ́nrán yìí ẹ jẹ́ kó délé ẹ jẹ́ kó dóko ẹ jẹ́ kó kan ọ̀gá wa ẹ̀gbọ́n wa bàbá wa Saoti Arewa ẹ jẹ́ kó kàn lára pé ẹnìkan mẹ́ńsọ orúkọ wọn nílùú Abẹ́òkúta onítẹ̀ bá lè ṣe báyìí fóun inú òun á dùn ayọ̀ òun á kún òkodoro ọ̀rọ̀ ní mídíà kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fáwa ire o.